mi ò ní ọ̀rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ ṣe mọ̀ èmi ọmọ ayọ̀ ní mí movement church ní mí wòlíì movement church but èmi kàn lákàtúntò mo jẹ́ wòlíì movement mo láìkì sí èsì nítorí wọ́n máa ń gbàdúrà dáadáa mo believe pé wọ́n ń gbàdúrà ṣé yín bàbá Bólú alọ́dà ẹ̀ sọ yìí mo kàn máa ń rí wọn ẹ̀kọ́ kan lórí online but spirit mi ò follow wọn ẹ̀kọ́ kan wọ́n máa ń pín nǹkan ọjọ́ kan mo wò wọ́n ń pín nǹkan fáwọn èèyàn wọ́n fáwọn èèyàn lẹ́bùn so mo wá èmi àti ọmọ kan wá jọ ń sọ̀rọ̀ wọn ara kan náà àwọn ọmọ mi kan náà ní ti àjọ wà ní church wọ́n á ní àbàbọ̀ Olú láṣẹ mo believe pé wọ́n ti máa rí mo wá ní ṣé possible ajú bàbá Olú alọ́kọ́ má ti máa rí kẹ̀ mo wá lọ Google mo ṣáà rí woman yìí mo rí èèyàn kó bá pọ́n ní ìyàwó ẹ̀ wà nílùú òyìnbó mo gba kẹgbẹ́ kiri ìjáde wípé wọ́n wá ìyàwó wọn rí ìyàwó wọn mo kàn torí àtìgbà mo ti máa ń follow yín mo ṣáà ń gbọ́ oríṣiríṣi gbà ṣó possible ṣá torí kò possible kéèyàn wà bí bàbá Olú alẹ́ ṣe wà they know him all over the world àwọn CAC wọ́n fi jóye wáyé tí àmọ́ ìyàwó wọn. nígbà tó epo olóṣì ní gbogbo àwọn tí wọ́n jọ ń pátán jọ ń kú wọ́n sọ àwọn èèyàn di àgùntàn tí wọ́n ń pa jẹ ń gbogbo ìgbà. mo ráwọn ìyàwó ẹlòmíì ló yàwó ẹ̀gán fún program wáyé tí àríyàwó tiwọn èmi wò pé ó yẹ kí wọ́n bọ́ síta kí wọ́n sọ̀rọ̀ ìyàwó mi bí tó wà nílé bí táwọn ọmọ mi wà ẹni ẹ ń bá mi jiyàn pé àdéhùn níyàwó wọn ti bímọ mo wá lọ Google mo rí ẹni yìí bẹ mo pa tẹgbẹ kiri ìjáde mu náà mo ìyàwó máa yí dà ẹ wò sá Ọlọ́run àfihàn ṣe Ọlọ́run àfihàn everybody ṣe o thank you so much torí orúkọ Jésù orúkọ Ọlọ́run a kàn ń sọ pé ẹlòmíì ìgbà mi máa ronú ara mi pé ṣé Ọlọ́run. ẹ dúró náà ìyá mi ẹ dúró náà mo fẹ́ bẹ̀rẹ̀ kankan torí time gẹ́gẹ́ bí wòlíì tẹ́ mọ̀ pé gẹ́gẹ́ bí tí wọ́n kọ sínú bíbélì nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ wòlíì and everything ṣé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ wòlíì tẹ́ dẹ̀ proud láti sọ ǹjẹ́ lè fẹ̀mí sọ́nà kẹ́ bá wa wábi tí Ìyàbọ̀ wà kọ́ lọ́n sọ fún yín kí Jésù sọ fún yín so possible. àtìgbà tẹ́mi ti ń gbọ́ kínní mo believe pé ẹni yóò sì láyé mọ́. jẹ́ n tẹ́ ẹ̀ believe ni àbí tí Jésù sọ fún yín. nǹkan tí ẹ̀mí spirit mi bá mi sọ nìyẹn. dẹ̀ nípa àdúrà ò ṣe àdúrà tẹ́ tún sọ yìí náà ṣé ẹ bìlífù pàdúrà la ṣì nílò Nàìjíríà báyìí àbí action ma. àdúrà náà máa ṣiṣẹ́ addiction ṣe rí àdúrà torí fake ti pọ̀ jù. ẹni sùúrù ìyá mi ẹni sùúrù nígbà tó original gan wà 1987 newspaper kan jáde ní ìmọ̀ bóyá ẹ rí tí bàbá Kúmúyì ní pé ká mọ̀ pray ẹ wá wo bí àdúrà yẹn ṣe sún wa débi tá a délé ni ká sì mọ gbàdúrà ìyá mi Adéọlá Esther ṣé ká sì mọ gbà. mi lè sọ pé kéèyàn má gbàdúrà o bọ́ tèmi sọ ni pé ẹ̀mí mímọ́ ti sọnù nínú ayé most of àwọn èèyàn nǹkan tó dé ọba lẹ́mi ọ̀dẹ̀ mímọ́ wàhálà gbogbo àwọn òṣì tán wí wọn ni. Godfather ẹ jẹ́ kí n sáré gbé yín wọlé tán bá fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ rẹ̀ náà ló máa roko sí gbogbo àwọn tá a bá gbé wá sókè tó jẹ́ pastor prophet tàbí kínní àwọn èèyàn lẹ́mìí mímọ́ náà ni gbogbo wọn máa ń sọ. ó yá bàbá mi à ń gbọ́ yín bẹ́ẹ̀ ni. àwọn pastor àti jíò ní Nàìjíríà àwọn ni amọ̀niṣe ni àfàìmọ̀niṣe ni aṣenibánidárò bẹ́ẹ̀ ni. nítorí ìpàdé náà bá gbé gọ́ọ̀mẹ̀ntì lọ́ba wọn ẹ̀sìn mọ pọ́blẹ́mù olúwẹ̀ ẹ̀ tí wàá ṣe wọ́n ẹ̀ gbowó wọn ẹ̀sìn wọn lọ́dọ̀. wọ́n á gba pátá àti bírà lọ́wọ́ wọn. fámìlì ìyàwó àná gbogbo ní ẹ ti jẹ gbogbo lè ṣe gbogbo it's quite unfortunate. odidi ọmọ mẹ́rin là ń sọ o kámọ̀ rí ọkàn nínú àwọn pálíkì ẹ̀ wọ́n lè lọ ṣe wèrè kí gbogbo ayé kọ́kọ́ mọ̀ ó dára sí wọ́wọ́ it's quite sad. Ìjọba ní àná ó máa ṣe wọ̀n ó ṣe ń bá lọ yìí. Ẹ̀wọ̀n ó sáté. Ṣẹ́níyàwó ẹ̀ ní tèmi o, ó ṣe tèmi o. Wọ́n ṣe máa ń gbé wá àjàmá sọ tó máa ń rí bẹ́ẹ̀ wọ́n ti sọ fún ìdàkúdà. Wọ́n wá wọ́n ṣe máa amend kọ́kọ́ lè pàkíjì ẹ̀ kò jáde kó sọ̀rọ̀. Ilé ìgbìmọ̀ sàkèrè nìyẹn sí yòó. Bọ̀dọ̀ dáná àwọn kan ṣe fún ẹ ọkọ̀ dẹ̀ náà. Mo ní láti gbogbo ẹ̀ máa expire, ó sì expire o. Iṣẹ́ oríire orí àgbà àdọ́kẹ́ tó bá wà ní kọ́mẹ́ntì orí burúkú gbogbo yín ìgbà tó ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ yẹn á ṣẹlẹ̀ sí ìwọ̀n tí wọ́n ní 5 generation. àṣẹ Ìdùmarè bàbá mi ní wá yín tì wọ́n rò pé bóyá ó máa rẹ̀ wá nígbà tá a ti sọ we move on tì wọ́n ti gé Àṣàkẹ́ wa létí lọ ẹ gbàgbé Àkẹ́jù lọ́mọ ṣẹ̀ wá ń bẹ̀ Àkẹ́jù lọ́mọ à ń gbọ́ yín ìyá mi. ọ̀gá Rótìmí wọ́n lẹ́yìn mímọ́ ti sọnù ẹ bá wọn wá. mo rò pé ó rẹ ẹ̀mí mímọ́ tó lajú sílẹ̀ tí wọ́n ń ṣe àwọn ọmọ ọlọ́mọ báṣubàṣu báyìí. mo kí gbogbo ilé mo kí gbogbo ilé nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé iṣẹ́ rí ó ti pẹ́ tó rí pẹpẹ CAC ti ń rùn ọmọ CAC lèmi o nígbà kan rí ó ti pẹ́ tó rí pẹpẹ CAC ti ń rùn látìgbà tí wọ́n ti ń ja interim àti kí lórúkọ kejì tí wọ́n ń pè interim and forum tó ti ń fògùn wọ́n fi ìfúnpá wọ́n fi ó dè léra wọn kiri àti bẹ́ẹ̀ni orí pẹpẹ CAC ti ń rùn ṣẹ́rí ní ti bàbá ìyá máa yìí ó dẹ̀ pé bóyá ìyàwó
ìyàwó ẹ̀ bóyá ó fojú kó kankan tí ò yẹ kó kó. àṣírí kò wá lè. ó ṣe kí ni ó ṣe kí ni. ó fojú kó kankan tí ò yẹ kó kó bóyá lọ bóyá ó ṣílẹ̀kùn wò níbi tí. kábíyèsí. dáàdi wa àbí bí o ṣe lè sọ̀rọ̀ mọ́ nìyẹn bẹ́ẹ̀ mi ṣe wò ó nìyẹn wọ́n wá wò pé ìwọ ọ̀yọ́ wọn kì í rélè mo rò pé nǹkan tó ṣẹlẹ̀ sí wúmà yẹn nìyẹn mo rò pé àwọn ọmọ náà wá wà ń bẹ àwọn wá wò pé mọ́mí wa lẹ ṣe báyìí sí bó tún ṣe pa àwọn ọmọ lẹ́nu mọ́ nìyẹn so nípa ti ìyá bàbá tó sọ wípé Anglican làwọn lọ iṣẹ́ rí Anglican èmi ní experience Anglican wèrè ní gbogbo wọn síbi tí ṣe ò sí wèrè pásítọ̀ Anglican kan nígbà yẹn senior mi a máa lọ fún wọn níwèé a máa bá wọn print ìwé kan gbà yẹn wọn wá ní kan ka proof kan ṣe correction mo ṣe lè gbé sínú àmàṣọ pé kí n tẹ̀lé òun mo wá tẹ̀lé ara ní akílódé tó mú èèyàn dà ní kílódé èmi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ so ọjọ́ kan wá sí pé mo wá senior mi wá bá ní àṣebí wọ́n sí mú wọ lọ ìwọ lọ bẹ bí bàbá yìí fẹ́ẹ́ tì mí mọ́lé nìyẹn o ìgbà ẹ̀dẹ̀ ní àrẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ bọ́ọ̀lẹ̀jì ńgbà yẹn àfi Kristi kọ́ mi bẹ́ẹ̀ ó yẹ fẹ́ẹ́ tì mí mọ́lé nìyẹn bí mo ṣe fi gbé ta yẹn pé àfi Kristi kọ́ mi bẹ́ẹ̀ ó bá ní àwọn test mi wò ni mo ní má test mi wò lẹ́yìn náà máa yẹn àṣẹ gbogbo ọmọ ìjọ ló ń ṣe bẹ́ẹ̀ fún mi tí ẹ̀rọ máa yẹn ti kú sí mi ìrántí orúkọ ẹ̀ mọ́gbọ́n CAC mo ní ṣe St Paul Anglican Church odò ọ̀nà àpáta ibẹ̀ ló wà mo mọ church yẹn nìbàdàn mo bẹ̀ bẹ́ẹ̀ ni St Paul ibẹ̀ ló ń lọ àṣẹ ó ṣe bẹ́ẹ̀ sí gbogbo ọmọ ìjọ ìgbà kan wá ka mo rò pé àtọ́sí yẹn ti pọ̀ jù wọ́n ṣe sáàkẹ́ nìyẹn at the end of the day kò lò bóyá bí wọ́n yẹ ọtí Anglican kọ Athletic Police so Anglican ó wà bẹ́ẹ̀ kò síbi tí ò sí kò síbi tí wèrè ò sí nítorí Jésù wọn sọ pé òun ò wá rán àlàáfíà sí ayé ìdà ló ń wá rán ó ń da gbogbo ẹ̀rú ni kò sí kankan tí Jésù wọn ṣe ju pé kó dà wọ́n rú lọ so ohun tó ṣẹlẹ̀ sí máa ní ìyẹn justice for the staff for Ìyàwó bẹ́ẹ̀ àmì dákẹ́ ẹ ṣe bàbá arọ́sì ni ẹ bá wa wá ẹ̀mí mímọ́ lọ ẹ̀mí mímọ́ tán ló sọnù ẹ bá wa wá lọ. ẹ̀mí mímọ́ gan ń wá ẹ̀mí gan kiri báyìí pé kí n jọ kí n tú èkánná lẹ́yìn òun mo rò pé ó rẹ ẹ̀mí mímọ́ ẹ ṣe jàre. Adegold ṣe wà ń bẹ̀. mo wà ń bẹ̀ o. ẹ jẹ́ bá wa gbóhùn sókè. mo wà ń bẹ̀ mo kí gbogbo dé nǹkan tí èmi fẹ́ sọ ni. ká má mọ̀ gbóhùn lẹ́nu yín Adegold nẹ́tíwọ̀kì yín ti sá lọ ẹ jẹ́ má bá wa power tap kódà pé wọ́n ti ń flag padà ẹ jọ. ṣé ẹ gbọ́ mi. a ti ń gbọ́ yín sìn. bí mi ṣe wò psychologically mo rí pé ojú alọ́run ẹni tó yẹ pé ó dájú gan-an ni torí mo máa wo prógráàmù ẹ̀ dáadáa mo máa wò báwo ni pásítọ̀ ṣe dájú báyìí ní rí wípé ó dájú kó tó di pé kíní movement yìí mo join ẹni tó dájú gan-an ni níbi tí obìnrin yẹn wọ̀ tí Ìyàbọ̀ wọ̀ á fẹ́ mọ̀. bẹ́ẹ̀ni. ọkàn mi sọ fún mi pé mi rò bóyá obìnrin yẹn ó exist mọ́ ṣùgbọ́n àwọn ọmọ ń kọ́ a lè fọ́ kèrègbè ká tún domi inú ẹ̀yìn ó ṣe wọ̀ a fẹ́ mọ nǹkan tó bá ṣẹlẹ̀ sí wọn kó jáde. àríjù bẹ́ẹ̀. wọn ti ọ́nì èèyàn Ọlọ́run làwọn wọn recognize àwọn èèyàn humanity ń sọ̀rọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀ láti jọ ìdí ẹ jẹ́ kí ẹni ní ìjáde afẹ́rí bí wọ́n ti ẹ̀ lè wá bí wọ́n wá èèyàn kó bá wa sọ̀rọ̀ the silence is too much kí ló dé wọn àwa fún. bẹ́ẹ̀. justice must be served. bẹ́ẹ̀. ẹ ṣé ìyá mi thank you so much. ẹ jẹ́ kí n pe torí àwọn ará YouTube àti Facebook. à ń kọ́ hallelujah sí ọ olùtùnú ọ̀run rárá. mo tún ń pe ẹtí ní kí n pè yín ẹ̀dẹ̀ tún gbé kọ́ àní táìmù tó báyìí lórí ètò yìí à ń kọ́ mo ń bọ̀ o really my name is so I like to get so that you can talk to you so that you can talk with him a person on pastor here okay mo bá ẹ má bínú o. gbogbo àgbà sí èsì pátá ọ̀rọ̀ ti kàn yín dúró ìbá tó láyé. à ń kọ́ ó yá bàbá mi. hello. yẹ bàbá mi. mo ń wo program ẹ̀ mo wà lórí YouTube mo ń wò yín báyìí. ok. bó ṣe rí mo ní àìdíà mo ń lò ó ọ̀rọ̀ Ìyàbọ̀. ṣé mi tó bá yẹ pé ọ̀nà àṣírí ta tún lè lẹ́mọ̀ sọ lórí live video.
òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ náà kì í sọ ńgbà. ẹ mọ̀ ti sọ ó yẹ ká ẹ ti dájú báyìí lọ bàbá ẹ mọ̀ sọ ẹ já sọ̀rọ̀ lẹ́yìn ètò wọ́n ń wò wá. ọ̀rọ̀ ni à ń pálárò bẹ́ẹ̀ni òye yín sì. ó yé mi. so àwọn àpapọ̀ ground ń bí àtàwọn tó wà lọ́hùn àjọ máa ṣiṣẹ́ yẹn papọ̀. ó ti yé mi. tí gbogbo Yorùbá lè gbé bí tí ò lè gbé lọ́hùn. tí ò tóun fún rẹ̀ ò jára ayé tí ò jẹ́rú ọ̀run. bàbá ibi báyìí mo máa mú iṣẹ́ ìṣe ń bí báyìí. ok. tí bá mú iṣẹ́ ìṣe ń bí tí ò lè wọ àdúgbò yìí torí wọ́n ní pàrí nílé ẹ̀ tí pàrí bá jẹ́ ní ẹ̀. bẹ́ẹ̀ni. tí ò lè gbé pàrí tí ò lè gbé Naija. bẹ́ẹ̀ni. àwọn bá wọ̀ ṣàdá. bẹ́ẹ̀ni ó ti tán ẹja sọ̀rọ̀ lẹ́yìn ètò a máa líǹkì yín mọ́ lígù kínní gbogbo ọ̀nà tá a bá máa gbà. ok bàbá. ẹ ṣé bàbá mi. tí olùtùnú ọ̀run ẹ jẹ́ ká gbọ́ ilé. àwọn ìkòkò ẹ̀ka lẹ́ àwọn ará bí ọ̀rọ̀ wọn lágbára díẹ̀ tó lè kàn yín àbáṣọ CAC wọ̀nyí I was once a CAC member nǹkan tó lé mi kó mbẹ́ nìyẹn mo lọ sí mo ní láti kẹ́rù mi mo lọ sí Deeper Life ó lágbára mi ò lè tàn yín I don't know a lot of things are happening there but it's quite unfortunate Babalọ́lá gan tó dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ àwọn bàbá tó bẹ̀rẹ̀ ìjọ mi ò rò kán ṣerú nǹkan báyìí mi ò ṣúọ̀ pé irú àwọn nǹkan báyìí wọ́n á ṣe a lot of things tó ti ṣẹlẹ̀ táwa náà gbọ́ ní ayé Babalọ́lá bàbá kan wà nílùú wa ọmọ Èkìtì lèmi ọmọ Ìyó bàbá yẹn òun ló mú CAC wá sílùú wa bàbá yẹn sọ̀tọ̀ fún wa pé wọ́n gbé òun lọ ṣoògùn òun ní oògùn tóun máa ń fi pé tóun bá ní kéèyàn má di alẹ́ kò ní di pé ibi tóun ti fẹ́ lọ ṣoògùn tóun ti pàdé Joseph ayé Babalọ́lá pé Joseph Babalọ́lá òun ṣàlàyé fún pé báyìí ó jí òkú dìde fóun béèrè lọ́wọ́ ẹ̀ fún òun gbọ́ pé ó jí òkú dìde fóun òun ní ìdílú agbára bẹ́ẹ̀ pé agbára yìí sọ fún Joseph Babalọ́lá kó ní ìlú. irú àwọn sítórì tá à ń gbọ́ yìí náà ṣé sítórì òṣù wa ni ẹ wo irú nǹkan báyìí kọ́ ni mò ń. ẹnìkan ní pé kí n play wọ́n ń ṣe eré ètò báyìí lọ́wọ́ ẹni kí n mọ̀ play ọ̀bọ̀. Good evening everyone ẹ̀ka gbogbo ilé mo kí yín just little contribution mo kàn ní láti contribute to me o èmi ń tẹ̀lé lọ church mo ti gbà nípa kọ́ tó ń pè ní church but mo kàn fẹ́ point out kọ́ sáà èèyàn ní pé there is a particular statement táwọn Christian máa ń make tí pastor bá ti ṣe or tó bá ti ṣe nǹkan tí ó dá tó bá ní ẹlẹ́ran ara ni wọ́n I hate that statement mo máa ń yẹ statement yẹn gan because one I see a pastor as a professional just like doctor, lawyer, police, all those kind of professionals. Like pastor, this is the kind of thing that I'm not trying to like make a whole thing. If you are not competent to be a lawyer, you can never be a lawyer. If you are not competent to be a doctor, imagine you a doctor, a surgeon, all the operations to show plan. At the end of the day, man, the same one for me. At the end of the day, on by innocent people. The same one for me. So what about the pastor? Pastor. You have to take your eyes away from those things of the world. You have to be as righteous as you can. You have to overcome all temptation that comes your way. Ben, I don't think you should be a pastor by then. I don't think you should be a pastor. So I don't think all of these pastors are qualified to be whatever they call themselves. They just have their time to think. Nígbà tẹ́ dé sí tẹ́ ní pé wọ́n ń gbé èèyàn lọ ṣògùn ó wá sọ wípé òun pàdé Ayọ̀ Babalọ́lá ó wá ní agbára tí Ayọ̀ Babalọ́lá lọ ṣé mọ̀ pé for example sí tí n bá sọ wípé foundation problem wà ní Nàìjíríà òun lè lé ọ̀pọ̀ nù yá ní wípé Rótìmí lọ́tà kìí sẹ́yìn kìnnìkan ó dáa níbi tí wọ́n ti gbé religion wá fún wa the simplest thing tẹ́ lè learn ní most places is that kí wọ́n kọ́ àwọn èèyàn ní CPR cardiac pulmonary resuscitation ẹjọ́ yìí tẹ́ wà ní abroad ẹja mi tí n bá parọ́ so tẹ́yọ̀ bá tó ń gáàsì tàbí nǹkan há sí lọ́rùn ní Nàìjíríà ní ìta fi máa ní fáyà a máa sọ dogun ayé olórí burúkú yín ti bà wá láyé jẹ́ ẹ ti bà wá láyọ̀ jẹ́ ẹ ti bà wá lórí jẹ́
wípé ogun ayé ni. Now irú common CPR àti rí lórí fídíò, it has saved lives so many times. What we could easily term as miracle ní Nigeria, it is knowledge. Who gave us the wisdom? Almighty Father, Almighty Eledumare. Are we using our brains at all in Nigeria now? No, bóyá nìyẹn, bóyá kà lọ ìtọ́sí, wọ́n ní Ayọ̀ Babalọ́lájí, story tí gbogbo CSC pastor gbé káàkiri láti ọdún yìí nìyẹn, ọdún 1930. Where is ọdún 2025 in CSC today? Where is ọdún 1930 in our midst today? Still, Emma Sabe, he is the same yesterday, today, and forever. If that were to be so, why is it not happening? Why are these miracles happening today? Bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ní CSC. Kò sí ẹlọ́run, kò sẹ́ni tó lè ṣe bí Ọlọ́run. Nígbà tá a tún máa sọ sórí bàbá bá dáre ń preach lọ́wọ́, wọ́n yán ògùn wọn. Ògùn yẹn ta bá ẹni tó wà wájú tó já fọ́jú lára. Ẹni yẹn dẹ̀ lajú. Ṣé ojú bàbá bá dáre làkàn tó kú? This power hub, are you disputing the fact that there are miracles? I don't know whether you are in Nigeria or you are outside Nigeria, and I will not be agitated to answer you. What exactly do they call miracles? How are this mentality affecting us positively in Africa, in Nigeria most especially? I don't know how the respiratory activities were going on. As a matter of fact, as at be 12 a.m. See 1 a.m. Mo tún jẹ rice. Pẹ̀lú pàtì orí màálù tí a ṣe. Mo jẹ lọ sùn without praying. Èmi ni mo bá yín sọ̀rọ̀ báyìí. Mo gbé apá ṣe gbé mo gbẹ́sẹ̀. Ẹsẹ̀ ṣe gbé mo la ohun ẹnu sùn. Mo la inú ohun jáde. Tell me another miracles you believe in. Tí gbogbo wa lọ wá ṣẹṣẹ. What do they call miracles? Olórí burúkú yín àṣìírè yín tó máa pa sọ́dánù tẹ́ẹ̀lì rájẹ́ jẹun. Christianity is so wicked and mean to such an extent that how many of you never see J5, Pojo J5? Mo dey read picture yẹn lọ́dún yẹn. So many of you might have seen the post or the video or the picture before. J5 yẹn were involved in an accident. Almost everyone died. Almost everyone died. Then sticker imaginary Jésù yín. Ó wà lẹ́yìn J5 yẹn, ẹ̀yin olóṣó lórí burúkú tẹ́ pé ra yín ní Christians. Ẹ jẹ́ gbé picture yẹn, ẹni pé torí pé wọ́n lẹ sticker Jésù mọ́ ẹ̀yìn mọ́tò yẹn, pé accident yìí ò jẹ́ ẹ̀yìn mọ́tò. Who did this? How can we reformat our brains for crying out loud? And you are here, you're saying, am I disputing the fact that there are miracles? Àbórí miracle gan burú mọ́ tilẹ̀ ni. Àbáyé miracle gan fẹ́ bàjẹ́ ni. See what you are teaching our children, and guess what China is teaching their own children, and so many other developed countries. And I know you are not a young person, but they say that tó dànù lórí ẹ̀rọ ayélujára lójú gbogbo èèyàn. Almost how many people are watching? O type room kabai. Any pastor tó bá mọ̀ pé ó ń believe nínú agbára Jésù, tó jẹ́ mọ̀ pé ó dáhùn lójú, tó ń wò jẹ́ mú nǹkan mi mọ́. Wàláhì tẹ́ bá lè tẹ̀lé mi lọ sí hospital. Tẹ́lẹ̀ mi lọ sí sábó àtẹ̀yẹ àtagbára ọ̀húnṣẹ́fà tẹ́lẹ̀ ń lo agbára láti ṣe kìíní èèyàn rádaràdà gbogbo yín. Because this is the moment where we are going to be asking questions. This is not the moment where we are going to just be believing. This is the moment of knowing. Enough is enough. And as a matter of fact, I don't think whether we have to be stressing this again. On our page, we stress truth, love, and humanity over religious rubbish. Tó ti bá yé wa jẹ́ débi báyìí. Ìwọ tó bá mọ̀ kó fẹ́ bá wa argue, then be ready to go and showcase Jeremiah 8:22. Ẹ wá yé àwọn ọmọ wa lóde now. What is wrong with us? I'm a pray ká tó ra mọ́tò. Nigerian church ni mo ti rí tẹ́yẹ̀ gbé Corona wọ church. Corona 2003, 2004 or 2005. Ó lè gbé wọ church nìyẹn. Ẹ jẹ́ ká bá ó wá ra bisikíìtì pàbólàbólà. Wọ́n ṣe zobo sínú ọ̀rá. Ó gbé wá sí church. Òun fẹ́ wá dúpẹ́ pé Ọlọ́run ra mọ́tò fún òun. Nígbà tí pásọ̀ máa ṣí kíní, ó ní ẹ jẹ́ gbogbo wa ẹ má ti lọlé o. Brother tàbí ló ti ra mọ́tò. Gbogbo agbúdọ̀ bless ẹ. Tí wọ́n bá wá turn around mọ́tò yẹn, brother lágbádá ẹ bá wa ṣí engine mọ́tò yẹn. Ó dẹ̀ lọ síbi tí lọ́ọ̀kì kíní wà, okùn ló fi fọ́kọ́ fa ọ̀fun kí lorúkọ ẹ̀. Òun ló ṣàwá sọ pásọ̀, ó yá pásọ̀ ẹ bá mi kí ọwọ́ bọ ọ̀fun bọ́nẹ̀tì yẹn, ẹ bá mi gbé sókè. Igi yẹn wà lẹ́gbẹ̀ẹ́ bá mi fi mú dúró. Nígbà tá máa check engine Corolla 2003, 2004, ẹ̀yin olórí burúkú omireku òfò. Nígbà tá máa ṣí bọ́nẹ̀tì, engine B2 náà wọ́ọ̀kì sínú Corolla 2006.
nígbà tó máa jẹ́ kí ríìsì kan ti Benz ní ríìsì kejì títí Suzuki ní ríìmù kẹta títí Mitsubishi ní ìkẹrin kẹjẹ dúdú tán máa ń pẹ́ǹtì yẹn ṣàtìyà wèrè láfíríkà ní despite all our resources. We celebrate mediocrity, we celebrate rubbish. Àwọn pásọ̀ náà wá bá mi gbọ́ òróró ọ̀nù ọ́fíìsì yẹn wọn ni kò gbé wọn Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìyanu fún wa nínú nílé ìjọsìn ẹ̀yin olóṣì olórí burúkú yìí. Bá mi gbé òróró yẹn pásọ̀ náà wá wọnú ẹ̀mí lórí mọ́tò 2003 nígbà tó ń bá yẹ windshield yẹ̀ wò windshield Vespa tàbí ládà ẹran ti ládà ẹ̀yin náà ló lẹ bá ládà láyé torí mi bá ládà láyé tàbí staya ó ní windshield yẹ ṣó lórí burúkú ṣáyé wo ti bàjẹ́ báyìí. Ẹ tún wá máa wá ta òróró ẹ wá ṣí engine compartment ibẹ̀ lẹ́ wá ń ta òróró sí ó yá brother Tamedo ẹ lọ bá mi ṣáná sí ọkọ̀ yìí. Brother Tamedo wá ṣáná sí mọ́tò tán gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn mọ́tò ó wá sọ yìí di Ṣàngó èéfín la rí náà tó olúkòso. ẹrẹ́sì ẹ̀ ọkọ̀ yóò ní forí sọjí kò ní mú ẹ̀jẹ̀ yàn. Báwo ni mọ́tò ṣe ní mú ẹ̀jẹ̀ yàn nígbà tá à ní títì gidi Nàìjíríà? And these government officials that are killing us, they are in every church, they are in every mosque. Nigeria tá à ń pè pé mọ́tò wo ní forí sọjí àmọ́ lọ́dẹ àmọ́ bọ̀rẹ̀ kọ̀ńténà ní tírélà ní ìtúgbẹ́ kọjá tí wọn ò dè mọ́lẹ̀ tí ò dẹ̀ sí òfin tó máa mú wọn torí àwọn alágbára yẹ lórí tírélà yẹn. How many Nigerian citizens ní tírélà Dangote ti jẹ́ mi wọn légbodò? Ẹ̀ wá mírèkù kiri. Okay, ẹ wá fi miracle yẹn mi ẹ ṣe pray tán ní church nsìn ní redemption camp bàbá pray tán ẹ délé láyọ̀ àrìnàkórè àkóyá ibi lójú ọ̀nà báyìí lójú ọ̀nà Lagos Ìbàdàn express ni mọ́tò ti ń pa yín kí ló dé tó lọ́wọ́ adébó yóò prevent yín kẹ́ mọ́ kúkú ọ̀wọ́wọ́. What is wrong with us? tí olú àlọ́ bá ní Ọlọ́run tó ń gbàdúrà yìí wèrè tẹ́ wà lábẹ́ títí yín náà máa bàjẹ́ because they are supporter of the evil we are fighting against. Gbogbo ẹ̀yin members olú àlọ́ tẹ́ ẹ ti gbọ́ ariwo tá à ń pa àtẹkùn tẹ́wọ̀n ẹbí ẹ̀ ń sùn yìí tẹ́ ẹ sọ wípé ká mọ̀ fò ká mọ̀ nìṣó ẹ mọ̀ gbé ọmọgbìn ni olú àlọ́ fún yóò ní gbé ní ayé ṣe rere gbogbo ibi tó ti níyìí dé yóò mọ̀ tẹ́wọ̀n bẹ́ẹ̀ ni. Wọ́n wá ń wíru olóòṣè kan fún Pásọ Ṣẹ́gun olóòṣè Tàmẹ̀dò fún Pásọ Ṣẹ́gun ṣé sọ ni pé Pásọ Ṣẹ́gun ò tí ì rẹ́dí láti sọ̀rọ̀. Mo mọ tí mo ṣe kí n tó lè jẹ́ kí Pásọ Ṣẹ́gun sọ gbogbo ẹ̀yọ́ lórí burúkú tẹ̀ ń bú Pásọ Ṣẹ́gun. Is that a perfect person? Into not bad CSC nìyẹn. And as a matter of fact, he was trying to have a stable relationship. But ọdún àlọ́ tó jọ guy tó jọ rẹ̀ tó jẹ́ member tó jọ ṣetán ní school. What is Olúwa doing? Is Olúwa justified to even suspend Pásọ Ṣẹ́gun? Gbogbo yín wá jáde sọ wípé ọjà lẹ́ni Pásọ Ṣẹ́gun ẹ̀yọ́ lórí burúkú má ṣàǹfààní. Ọlọ́run la ilé èèyàn sọ̀rọ̀ pé enough is enough. Ìyà táwọn èèyàn òun jẹ́ òtítọ́ ẹ̀ ń dá lẹ́bi. Tí bá ní gbogbo tí bá lágbára àti la Pásọ Ṣẹ́gun lóhùn pé Pásọ Ṣẹ́gun ẹjá dọ́gbọ́n fàájà kò sí tí ó ṣe yín. Mo máa ṣe náà because mo mọ̀ tán láṣìírí lọ́wọ́ but torí pé ọ̀rẹ́ tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tó jẹ́ sí Olúwa ni wọ́n ṣe fẹ́ sọ̀rọ̀. Ṣùgbọ́n sì kò ti tó yẹ ká sọ̀rọ̀ tí wọ́n bá lẹ́rìí ọkàn táwọn fúnra wọn bá lẹ́rìí ọkàn. Mo lè mọ̀ tẹ́lẹ̀ ọkàn yẹn máa tì wọ́n tó máa sọ̀rọ̀ because àwọn èèyàn wà nínú ìgbèkùn. People are in bondage and enough is enough. Èpè ìdẹ̀ lọ́rọ̀ yín máa gbà ní dákẹ́. Èpè wo sì mọ́ yín. Bẹ́ẹ̀ ni Billy Nude ẹ̀jẹ̀ bá ń ṣe ojú òpó lẹ́ẹ̀kẹ́ bá wa sọ̀rọ̀. My dear brother. Yes ma. Ẹ mú mi. Ẹ ṣe gbà. Ẹ mú mi. Ṣé rí ìtọ́rọ̀ yìí lọ yìí? This man doesn't know that Ọlọ́run ti padà lẹ́yìn o. That's just it. Ọlọ́run ti padà lẹ́yìn Olúwa. We are always afraid as a people to ask questions, to speak up, to speak to power. Nǹkan tó ń pa wá kúrò nìyẹn. Because ẹ̀rù pé kí ló máa ṣe fún mi? Bó ló máa gbọ́ orúkọ mi dé? Nǹkan tá a realize ni pé gbogbo àwọn people yìí Ọlọ́run ti padà lẹ́yìn. Ó ti padà. And ẹni tó ń sọ pé ṣàdúrà ṣe bí àwọn gbàdúrà ní Nàìjíríà. Ọlọ́run ò ní ìdádúrà wa mọ́ ní Nàìjíríà. That's just what you people don't understand. Ọlọ́run ti dá wa lóhùn gbogbo nǹkan ta need lọ́wọ́ ti fún wa. It's just for us to take action. Ká fi ọpọlọ wa síbi tọ́lọ̀ ń bá wa fi sí. Tẹ̀ló dáadáa. We can't keep saying that Ọlọ́run gbàdúrà. Ọlọ́run Olúwa lọ bẹ́ẹ̀ ni. Ọlọ́run ti gbàdúrà Nàìjíríà. Jerry, I've been hearing what everybody has been saying since about Ìyàwó. I still have that strong faith
èmi ò believe pé Ìyàbọ̀ kú. Èmi ò believe. Ọkàn tèmi náà sọ wípé ó ṣì wà láyé ṣùgbọ́n ó lè mọ́ jẹ́ èèyàn dáadáa mọ́. That's it. Ó wà kó wà òkè ni. Ṣé ní tó bá pẹ́ Nàìjíríà ló wà la lè believe kó ti lọ. Tó bá jẹ́ pé France àbí Finland ló wà kò lè kú. Ó kàn kú bẹ́ẹ̀ yẹn kó má sí ní record. Those countries have records. Ó dùn mí. I think we know people that can ask questions in those countries. They will see. But Ìyàbọ̀ ò yàn kú. And àwọn tó ń sọ pé ṣọ́ṣẹ́ àwọn family ẹ̀ ṣọ́ṣẹ́ ń wá ni before they could come out nǹkan tẹ́mi kàn rí ni pé ẹrù ó wà lára nǹkan tó ṣe àwọn family ẹ̀. Bẹ́ẹ̀ni, you are right ma. Bẹ́ẹ̀ni. ṣe rí ó ti fi kọ́kọ́ báyé wa jẹ́ ní Nàìjíríà fear that you cannot speak to a man of God. Before you became a pastor, you were first of all an ordinary man. The man of God. So who are you that people cannot ask questions? Who are you that people cannot ask you for their family members? When you are not padà, ó ti padà. Then Olúwa. Bẹ́ẹ̀ni. Tó bá ṣe feel pé Ọlọ́run wà lẹ́yìn o, ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ Samson nínú rẹ̀ òbídẹ́. Tó ṣe ìròpọ̀ òun lágbára. Tó ti tán. Ó ti tán. Kò ságbára mọ́. Kò sí mọ́. Torí ọ̀run abiyamọ ń gbọ́. Ọyàn méjèèjì tó ń wà láyà obìnrin tó fi ń fún ọmọ ní ọmú ní òòjọ́ tó bá bí ọmọ ó ń gbọ́. Abẹ́ta fi bí ọmọ ní àwa obìnrin ó ń gbọ́. Gbogbo ilẹ̀ tó bá ń tẹ̀ tó bá jẹ́ pé o ti ṣàbúrú fún ọmọ yìí ó jẹ́ wòlíì kò jẹ́ wòlíì gbogbo ilẹ̀ tó bá ń tẹ̀ ó máa gbóná ni. Àṣẹ Èdùmàrè. Ó máa gbóná ni because you have wronged this family, you have wronged this woman, you have wronged our children. You can imagine the state àwọn ọmọ yẹn máa wà sí the kind of fear tó máa wà láàrin nínú àwọn ọmọ yẹn kan. Because those children will know that something is wrong with their mother. No matter how old you think they are. Wọ́n máa mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí àwọn. Mọ̀ṣọ́ wọn tábà ti fi ìbẹ̀rù láti fi bọ́lá tilẹ̀. Báwo ló fẹ́ challenge the status quo? Báwo ló ṣe béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe dáhùn? Ọ̀run abiyamọ ń gbọ́. Ìyàbọ̀ àjáde, èmi ò bìlí pé Ìyàbọ̀. Àjáde. I'm not one of those people. Ìyá àjáde. Bó ṣe kí n mọ̀ ṣe overtime lé lórí ìta nílò láti ṣe wàhálà ìṣẹ́. Ìyá mi, mo ti put in lórúkọ. Tó bá pẹ́ torí ọ̀rọ̀ Ìyàbọ̀ ìmá ni movement ṣe bẹ̀rẹ̀ ní 2018. Ṣé mọ̀ pé greatest mathematician lọ́lọ́run yìí tó bá ṣe kọ̀dá tí kò ṣe èrò kò ṣe dáadáa ni. A máa derive answer méjìlá derive. Iye dẹ̀ ni méjèèjì. So tó lọ bá fẹ́ ó kọ̀ kó mọ̀ fún kó mọ̀ níṣó. A wà jáde sẹ́. Until we start doing right by ourselves. Ọlọ́run ò ní wá sílẹ̀ kò ní wá sáyé kó wá máa ṣe dáadáa. Àwa yìí náà la máa ṣe dáadáa pẹ̀lú ara wa. Bẹ́ẹ̀ni. If you know that you love God, you first of all have to love the person right beside you. Right beside you. Ẹ ṣé jàre. Ẹ ṣé ìyá mi, thank you so much. Mi ò kúkú níwá gbogbo yìí tì. Àjọ jàjà lájàyè nítorí àwọn ọmọ wa. Fisáyọ̀ ọmọ Èkìtì, ó yá ẹ sáré bá mi gbóhùn sókè. Fisáyọ̀, help me on mute o. Fisáyọ̀, pápápá. Okay, Lagos Textiles, ó ti lọ. Àlùbáríkà, ṣé wà ń bẹ̀? Àlùbáríkà, ẹ ní láti on mute. Hello, bàbá mi. Bàbá. Ẹ ká sọ. Yes sir. Sọ́wọ́. Yes sir. Ẹ kú ìrìn àjò yìí o. Ẹ wo, ó lágbára. Ọlọ́run á gbà fún wa o. Àmín. Aṣàṣeyọrí lórí ẹ o. Àmín. Gbogbo ẹni tó bá ní kó má ṣe é ṣe, wọ́n á de erùpẹ̀ ní o. Torí erùpẹ̀ ní wá. Erùpẹ̀ náà máa padà sórí alọ́. À fún ẹni táìmù ò jáde. Ikú gbóná máa pa á o. Àṣẹ Èdùmàrè. Ọkà ò ní balẹ̀ o. Àwọn ònàrọ̀ tá a fẹ́ sọ fún yín ká máa fún ẹ lépè lọ. Bẹ́ẹ̀ni. Ìlọrọ̀ ẹjọ́ mọ́. Èpè ni. Èpè ni. Ọkà ò ní balẹ̀ o. Àṣẹ Èdùmàrè. Gbogbo bí tó gbẹ́sẹ̀ lé yẹn wọ́n máa gbóná máa ẹni o. Àwọn alátìlẹyìn yẹn wọ́n máa já jù lẹ́nu. Àṣẹ Èdùmàrè. Agbára àwọn tó ní láyé. Àṣẹ Èdùmàrè. Ojú ayé báyìí o. Ayé fẹ́ pa ẹ jẹ, ayé fẹ́ fi ẹ mú tó bá ti jẹ́wọ́ bí tó fi bí bọ́ sí. Àbí ìyàbọ̀ sí. O máa kú kóró lágbára Ọlọ́run. Àṣẹ Èdùmàrè. O ní sinmi o. Àmín. Ìdárò tí ìwọ náà wà pẹ̀lú àwọn ayé náà wà pẹ̀lú ẹ. Àṣẹ Èdùmàrè bàbá mi. Ẹ ṣé. Yeah. Thank you so much. Engineer Adeniyi, thank you so much bàbá. Engineer Adeniyi, ó yẹ sáré bá mi gbóhùn sókè, ẹ bá mi on mute. Engineer Adeniyi. Ẹ mọ̀ kálẹ̀ bàbá mi. Ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ wo iṣẹ́ ni. Elédùmarè a máa wà pẹ̀lú yín sáà. Àmín o.
ní ṣubú dànù. àṣẹ Èdùmàrè. gbogbo èèyàn ìdákẹ́dá nínú obìnrin tó bá rò wípé tàbí tó ń gbì ní ìmọ̀ràn wípé kíbi ó dé báyìí lórí iṣẹ́ rere tẹ̀ ń ṣe yìí wọn ò ní délé bá rí o. àṣẹ Èdùmàrè. so èmi ò ní púpọ̀ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nǹkan tí mi kàn fẹ́ sọ ni pé èmi kàn fẹ́ appreciate iṣẹ́ yín ni. ẹ ṣé bàbá mi. fún iṣẹ́ àti ìtúsílẹ̀ tẹ́ ń ṣe fún ọmọ ènìyàn especially ní Yorùbá. so inú mi máa ń dùn gbogbo ìgbà tí ẹ máa ń sọ̀rọ̀ especially ìgbà tẹ́ ń sọ̀rọ̀ Odùkọ̀yà time yẹn náà nínú kọ́mẹ́ǹtì nígbà yẹn máa rí pé mo máa ń rí sọ̀rọ̀ ìbá sí èsì gan. bẹ́ẹ̀ni so they are worse wọ́n ya wèrè gan nínú ayé yìí. Ọlọ́run ti wá padà lẹ́yìn wọn báyìí gbogbo wọn ló máa tẹ́ látòkèdè wá sísàlẹ̀ ni bẹ́ẹ̀ni. àṣẹ Ìdùmarè púpọ̀ nu wọn especially àwọn tí ó jẹ́ nínú pastor and evangelist nínú wọn yẹn bàbá àwọn ìgbìyànjú yẹn ja wèrè gan. they are devilish. ẹ ṣé bàbá mi. so ìdílé kan dùn pé at the end of the day pẹ̀lú àwọn pásọ ẹ padà force into this ẹ jẹ́ kẹ́ni sọ̀rọ̀ kan ẹ ṣáàdúró bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kẹ́ni sọ̀rọ̀ kan. ẹ ṣé bàbá mi thank you so much mi ní wà níta ẹ ṣé. ó yá ẹgbẹ́ òsòkè sà. ẹ ti wà on báyìí ẹ ti wà on àti ń gbọ́ yín báyìí. àbí program yẹn ti pẹ́ ni program tí mo wò yìí. live láwà báyìí wà on live o. èmi wà ní Canada mo dẹ̀ ń gbọ́ yín mo dẹ̀ in fact I'm learning a lot. ẹ ṣé bàbá mi. I've fought victim a lot. So mo dẹ̀ ṣe investigation mi dáadáa mo fẹ́ ṣe I don't care any long it will take me kí n tó wá gbé wá. okay sir. if o ṣe bá fẹ́ gbé wá I will appear myself. okay sir. I'm 67 years old I don't need to care whatever what is going to happen. ṣé kí gbogbo nǹkan tẹ́ ń sọ yìí in fact Ọlọ́run ló mọ ẹ̀san tó mọ sọ fún yín àwọn èèyàn wà ní bondage Nàìjíríà. bẹ́ẹ̀ni. because I inform let me say CAC not the church here. I'm not a divine minister. I just believe I have one gift in my life to support me. So when I inform even the church that I am for good 4 years tí mo lò ń bẹ̀ èmi ò ń gbowó tó bá ní wọ́n sọ owó fún pastor I have my job. tí bá gba rent nílé mi owó ìdámẹ́wàá church máa kọ́ san. I spent all my money for that assembly don't gbé mi lọ. Even the former place that I am in the airport I know my commitment there. But mo mọ̀ wípé àwọn èèyàn tó ń pèrè àwọn ní pastor wọn wicked. Kò sí kankan tó ń jésù àwọn pastor lè ṣù. àwọn gangan ni àwọn sàtánì bẹ́ẹ̀ ni. So mo fẹ́ perfect information mi dáadáa. kò sí problem sir kò sí wàhálà sir ẹ ṣé sir. àwa sọ fún yín. ẹ ṣé. all right sir. mo wà lọ́dọ̀ ọmọ mi wọ́n kàn ní kí wọ́n relax. all right sir. all right sir. so kí bá ti perfect ṣe church yẹn wà lẹ́kọ̀ọ́ everything like that before nínú àná àgbọ̀mọ̀ gbogbo nǹkan tó ń ṣe. ẹ ṣé. wọ́n kà ń tẹ́yìn lọ́mọ lọ. wọ́n ti sọ fún mi pé bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ CAC ilé ẹlẹ́gbin ni bẹ́ẹ̀. ẹni CAC ní títí dókè CAC náà ni bàbá ẹ̀ ìgbà tó yá òun wá yí tiẹ̀ padà ó wá sọ ní kinní kan bóyá evangelical ní kinní kan bàbólíkà mi ò tí ì fẹ́ bọ́ sáà. ẹ má wọrí tẹ́ bá ti ṣe gbogbo investigation yín tán àwọn àbí báyìí sir ẹ ṣé sir ẹ ṣé sir God bless you ẹ ṣé God. yes sir. Just Grace, thank you so much. I saw your comment. You now buy data for people to watch our program. This means so much to us. Thank you so much, ma. Lagbaye Jababa, ẹ jẹ́ kí n gbé yín sókè. Lagbaye Jababa, ọmọ ológo dídán. Ó dà pé Lagbaye já busy. Okay, Bolifink, Fisayo ọmọ Èkìtì. Ẹ mà kálẹ̀ ìyá mi. Ẹ kú iṣẹ́ ọpọlọ Ọlọ́run àtúbọ̀ máa tì yín lẹ́yìn ní ṣìṣe o. Àmín mà. Nǹkan tẹ́mi kàn máa sọ ń bẹ̀ ni wípé these people are not ready to talk. Though àná èmi àtàwọn pásítọ̀ mi àjèjọ ń sọ̀rọ̀ concerning the same issue. Àwọn gan ti wà confused. Tọ́jọ́ pé àwọn gan wọn ò lè sọ̀rọ̀ ní tọ́kọ̀ ń sọ pé káyọ̀ kí ló cost máa nìyí tí ò lè jáde láti. Ó tiẹ̀ jẹ́ pé kó fẹ̀gbẹ́kẹ́ bí ò lè dúró dáadáa kó fẹ̀gbẹ́kẹ́ kó tiẹ̀ sọ pé òun rèé o káwọn èèyàn mọ̀ pé at least this woman is alive. Bẹ́ẹ̀ni. Àwọn parents woman yìí ti jáde and yet ó ṣì dákẹ́ síbẹ̀ náà.
even lọ́lẹ́ ìgan mo pé ẹnìkan tó jẹ́ ẹ̀gbọ́n mi tó jẹ́ nínú àwọn olórí ní àjọ CAC yẹn mo ní kí lẹ̀ ń ṣe sí ọ̀rọ̀ yìí kí lẹ̀ ń ṣe but mo làwọn àṣà tó fi dá mi lóhùn they didn't take it as anything because ó ṣe dá mi lóhùn pé wọ́n fi ń parọ́ mọ́ wọn ni wọ́n fi ń parọ́ mọ́ wọn bẹ́ẹ̀ wọ́n tẹ̀kẹ̀ torí mo sọ mo ní ìtìjú lẹ̀ ń kó bára yín yìí dẹ̀dẹ̀ ń kó bá wàtá dọ́mọ̀dọ́ so àwọn gan ò tẹ̀kẹ̀ bíi pé bóyá it's a serious matter. ṣé ọwọ́ tiwọn náà wá mọ́ ni ọwọ́ wọn ò mọ́. kò sí nǹkan tó ń lọ. bẹ́ẹ̀ ni. torí bá máa wo ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí àwọn tó jẹ́ olórí wọn pátápátá ni. so ọ̀rọ̀ wúmọ̀ yìí ọlọ́run á fún wa ṣe kọ́ńdà àdúrà tẹ́mi ṣàgbà ni pé kọ́ńdà jẹ́ kó wà láyé.